Sórí ìwọ obìnrin tó bá lè cope pẹ̀lú pé kí husband kó absent for a long period of months, don't go into polygyny. Gbogbo ẹ̀yin ọmọ 23, 22, 22 years, 24 years tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń parí NYSC. Fine, you guys are Muslims, you know, and even if you are not Muslims, the choice of who you marry is your choice. Tẹ́ fẹ́ lọ polygyny. Do you think you have the emotional capacity to go in there? Do you have this kind of, because you are going there as an additional, they want to add you into a family that have already existed. You are not going there to dismantle that place, and they are not bringing you to dismantle it. They want to add you to it. They are adding you as a value to the family. So má lọ rora ẹ ju bó ti máa lọ. Moreover, ṣé o ní mental capacity? Ṣé o ní emotional capacity? When I say emotional capacity, kò ń ṣe gbogbo ìgbà lọkọ máa wà lọ́dọ̀ ẹ̀. Ìyálé tán fẹ́ lọ gbé ẹ lé, bóyá ìyálé kan ti wà ń bẹ̀ àbí ìyálé méjì ó fẹ́ lọ ṣe kẹta. Ìyẹn àwọn náà máa dàtún gún ọbẹ̀ wọn á dàtún sè ni. Obìnrin míì kódà kó pé 100 years old, kàn fẹ́ ọmọ tó lè bí irú ẹ̀ lẹ́ẹ̀mẹjọ lé, ó sì máa ya wèrè fún ọmọ yẹn. Update tí mo ṣe lánàá tí mo ní ìyálé fo fẹ́ǹsì ilé ìyàwó, ó fo fẹ́ǹsì, ó lọ pè ìyàwó gbọkọgbọkọ pé ìyàwó gbé, ó tì í mọ́lé, ó pè lólè ìgbà kan àwo kan pé ọkọ ò wá. A dẹ̀ sọ pé kó ní kálukú kúrò ń bẹ́ kàn mọ́ lọlé. Mo rí táwọn kan sọ ń comment section pé skit ni, kò possible. Na because say you no see am. Ẹni tó lọ yọ páànù ilé ìyàwó kékeré náà bá ṣe fídíò ẹ̀ náà, ṣe mọ̀ pé sọ pé irọ́ ni. So God will give you opportunity to be saying irọ́ làwọn nǹkan wọ̀nyẹn so that you will not see it physically. Even àwa kan tá a máa ń ní tán bá jọ gbé kò sí ọ̀nà. Fine, tẹ́ ẹ̀ bá jọ gbé you have less problem. Nevertheless, do you have the emotional capacity? Do you have the physical strength? Ìwọ tó ṣe ẹ̀sìn ìjọba dé, o ò lówó, o ò ní anything tó ń powó wálé fún ẹ. You don't have any source of income. Tán bá bẹ̀rẹ̀ sí intimidate ẹ, do you have anything to fall back on tó ò fi ní rí tí wọ́n rò? Ìwọ ọkọ náà tó fẹ́ fọ́mọ kékeré, ṣe mọ̀ pé interest tẹ̀yìn àti reason tẹ́ fi ní ìdíyàwó lẹ́yìn ń wò, wo safety ìyàwó yẹn. Provision wo lẹ make ilẹ̀ fún? So that if the first woman start frustrating her, start putting her into wahala, what preparation have you made to make life convenient for her? Tó o bá lè ṣe, my dear sister, you are still very young. You are in your early 20s. Even when I was in my early 20s, marriage was not even in my mind. Like, honestly, live and direct. I was thinking of how to get job, how to make it, how to go back for masters, how to run doctorate program, how to... Marriage yẹn ò tiẹ̀ sílẹ̀ mi bóyá fún mi lábẹ́rẹ́ kí n má ronú pa ẹ̀ ní, I don't know. So ẹ mọ̀ tí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Some people marry early in life. Nevertheless, you are still young at 23, 24. Bó bá tiẹ̀ fẹ́ lọ́kọ, má lọ fẹ́yàn tó ti níyàwó rí. You don't have the physical strength, the emotional capacity. Then most àwọn ọkùnrin tán máa ń fẹ́yàwó kejì kẹta yẹn, wọ́n ti máa ń dàgbà. Àwọn ìyálé yẹn ti máa ń lò wọ́n, iṣan wọn á ti dẹ̀. Tó bá jẹ́ type kan tó yẹ kó o ṣì young and you have a very strong, you know, I don't know, you might not be, because nísìnyí ìyálé tán máa gbé ẹ lé, òun náà á tún ra mú ni, àràbẹ̀ á tún ra mú. Oúnjẹ tí ó ṣe tẹ́lẹ̀ á máa sè, àyẹn tí ó pẹ́pẹ́ fúrú tí ó ṣe tẹ́lẹ̀ á máa ṣe, gbogbo ohun tí ó ṣe tẹ́lẹ̀ á máa ṣe, tọkọ á fi máa sún mọ́dọ̀ ẹ̀ dáadáa. Wọ́n bá lọ abandon ẹ at a very early stage in life, èyí tí máa ń fa single motherhood nìyẹn, tó increase single motherhood in the society. Èmi ò ní o má lọ ọbẹ̀ torí mi ò mọ̀ tó rí, mi ò dẹ̀ mọ̀ tẹ́ni tó fẹ́ fẹ́ náà tó rọ́kùnrin tí ìbáṣepọ̀ bá ní ìdíyàwó kò ní sọ pé òun fẹ́ fẹ́ yàwó. Nevertheless, ló dáadáa, kì í rí bẹ́ẹ̀ mọ́ o. Then tó bá jẹ́ type tí ò ní self control, tẹ́ pé tó bá rọ́kọ̀ ẹ fún ọdún kan, oṣù mẹ́fà, oṣù mẹ́ta, o ò ní lo lòsẹ̀mí. That place is not
It's not a advisable place for you to go. So tó o bá ní emotional capacity yẹn tó o dẹ̀ lówó that owó is very important o. Kì í ṣe pé kó lówó kó pọ̀ yanturu, but be a kind of person tó jẹ́ pé you have capacity on your own. Gbogbo àwọn celebrity tó ń ṣèyàwó kékeré yẹn, they are very rich and wealthy. Ẹnujọ́ mẹ́ta yìí tọ́rọ̀ ìyàwó ṣèyàwó ṣẹlẹ̀, wo nǹkan tán fojú àǹtí yẹn rí. Despite the fact pé she's even doing well for herself even before the man came into her life. See what they carry her eyes dey see. So if you think, because as for me o, ẹni tó bá ṣì young, you are still in your 20s, my dear sister, wait for a young person o, wait for a younger person. Níbi ayé lajú dé ìgan ẹ̀rẹ́ lómi gan tó ti dàgbà tó ti bímọ dáadáa, ó sì máa sọ pé òun ò dúró tóun ó fi rí èèyàn tí kò ní sorogún bẹ́ẹ̀ tó bá rí. Ṣùgbọ́n pé o jí níji orí ẹní, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìṣẹ̀mí. Though náà o, destiny ti wà sealed o. Tó bá wà nínú kádàrá ẹ pé kejì kẹta lọ ṣe, kódà bó bá lọ ṣàkọ́kọ́ ń bì kan wọ́n ó lé ọ ńbẹ̀ ni, tàbí nǹkan kan ó ṣẹlẹ̀ tí ó lé ọ kúrò ńbẹ̀ tí ó ṣe ọ́ dì kúrò ńbẹ̀. Títorí ẹ̀ a lè rule out to position of destiny, but are you prepared? Are you prepared? Ṣó lówó tó lè spend on your own? Ṣó oníṣẹ́ tó ń ṣe tó jẹ́ pé táwọn tí bí bá intimidate ẹ, tán bully ẹ, tán ṣe gbá, tán ṣe tán mọ̀, you have a place to go and sit down, do your work, you don't even have time. Then tó bá yẹ pé once in a year àbí twice or 3 times a year àbí monthly náà ń pín ọ̀dọ̀ yín wá, do you have self control? Then àwọn míì wà tó ṣe pé family tán dàgbà sí wọ́n ti wà used to pé kán máa rí bàbá lójoojúmọ́, kán máa rọ́kọ wọn lójoojúmọ́. Some people are used to that lifestyle. Yes, tó yẹ pé wọn fìgbà kan live away from their home rí. Tẹ́ pé nuclear family experience ló ní, wọn lè experience extended family rí. So ìyẹn náà emphasize lọ́pọlọ wọn. But some people they grew up in a setting tó ṣe pé bóyá bàbá mọ̀ ń travel náà ni wọ́n ń gbélé. But if you are the type tó pé nǹkan tó emphasize bóyá o tẹ̀ ti marry rí and your ọkọ, you are always together at home 24/7, you know, and ǹjẹ́ ló ti use mọ́ ó wá fẹ́ lọ́nu polygyny. Irú wọn náà máa ń dénú polygyny tán máa gba ọkọ yẹn tán yányán lọ́wọ́ ìyálé. Especially àwọn tó yẹ pé bóyá single mother ni tó ti marry síbì kan tẹ́lẹ̀ tó ti bímọ bí 2 mẹ́ta síbì kan tó dẹ̀ jẹ́ pé òun nìkan ló wà lọ́wọ́ ọkọ nínú first marriage ẹ̀ yẹn tí nǹkan kan wá ṣẹlẹ̀ tó wá rí marry. Irú wọn báyìí wọ́n máa ń fẹ́ get rid ìyálé yẹn tán yányán ni. Yeah, because nǹkan tó use mọ́ ni pé kóun àtọkọ jọ máa wà ní gbogbo ìgbà. But polygyny ẹ máa pín ni. Bóyá oṣù kan ni ó lóun bí, yóò lóṣù 2 ń bò mí, yóò lóṣù 3 ń bò mí, kó tó yí kàn wọ́n yóò máa lọ bí oṣù 4-5 kí wọ́n tó padà rí. Are you prepared for that? Do you have self-control? Do you have something you are doing that will keep you busy that if your husband is around or not, you don't even mind? Because those are the things. Kó má ẹ̀ pọ́ àtún lọ bímọ kan síbẹ̀ wà tún kúrò. Ó wá di pé ó ti marry lẹ́ẹ̀mejì, ọmọ 2 bàbá 4. I don't think that is good enough. So think about it. Mi disclaim ẹ̀ pé kó má lọ o torí wọn yìí make choice irú yẹn fún yàn. Kò sẹ́ni tí máa make fúnra ẹ̀ ló make choice ẹ̀ torí tó bá déwájú tó dẹjọ́ tó dẹ́yìn tó dasọ̀ ò ní lẹ́nìkan ló ní ọlọ ọbẹ̀. The decision is your own, but are you prepared for the pros and cons of it? If not, stay where you are o.